is my brother's car. This is I'm currently at Igbelara. This is my brother's car. He was kidnapped in this particular street, and according to information reaching us, those people they went with him through that forest, and the police has been here since last night. That's it. The only thing they kept doing, they kept coming in, and they kept staying at the bank of the forest. There, nobody is advancing to check if they don't know what to do, let them invite people that can do it. This is my brother's car. This is I'm currently at Igbelara. This is my brother's car. He was kidnapped in this particular street. And according to information reaching us, those people they went. ọ̀rọ̀ tó lágbára ni o. Ọmọkùnrin kan mọ̀ ló mọ̀ ké gbajà síta. Ó ní gbogbo aráàlú ẹ gbà mí. Ó dẹ̀yìn ìjọba lápapọ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ẹ gbà mí o, ẹ gbà mí, ẹ gbẹ̀mí àtàwọn ọmọ ìyá mi àti fámílì mi. Ó ní àgbàlagbà ni ìyá mi. Kí ló ṣẹlẹ̀ gangan sí ọmọkùnrin tó ké gbajà síta yìí? Ẹgbẹ́ mọ̀ ni wọ́n mọ̀ kidnap o. Ìyẹn lọ́nà Igbelara. Ẹni tó bá ń gbé kó dáadáa tó mọ ọ̀nà Igbelara yóò mọ ibi tí mò ń sọ yìí. Níbi ọwọ́ ìsàlẹ̀ Inu Iraa yẹn, ibẹ̀ ni ti dá ọmọkùnrin tá à ń sọ̀rọ̀ yìí dúró. Kódà wọ́n ti mú ọmọkùnrin ìwọ́nú Inu Iraa lọ o. Wọn ò tí ì rí ọmọkùnrin yìí o. Wọ́n sì ti lọ fi àbúrò ọmọkùnrin. Ó ní àwọn ti lọ rìpọ́ọ̀tù fáwọn ọlọ́pàá. Ìyẹn ọlọ́pàá ìlú Èkó. Ó ní kódà àwọn kan wá láti Mùṣín pé àwọn bíi ọ̀nà 3 ni ti wá síbẹ̀ tó jẹ́ pé wọ́n kàn wá ń wo bẹ̀nìyàn dẹ̀ ń padà. Ó ní kò sí eléyìí tó ti wọnú rà kánṣẹ́ lọ ṣe findings gbà. Níbo ni ọmọkùnrin yìí lọ o? Níbo ni ọmọkùnrin yìí wọ̀ nínú rà yìí? Ẹ rí i pé ọ̀rọ̀ yìí ti wá lágbára báyìí. Àfi k'Ọlọ́run Elédùmarè kó mọ̀ọ́mọ̀ sọ wà. Ẹ wo, kò mọ̀ sí ààbò mọ́ nílùú yìí. Àfi k'Ọlọ́run Elédùmarè kó mọ̀ dáàbò rẹ̀ bó gbogbo wa. Ẹ tó wá gbọ́ tuntun o. Ẹ wo, ẹ má jẹ́ ń gbà yín lákòókò. Kò lè dùn lẹ́nu wa bí ẹnu ọlọ́rọ̀ fúnra ẹ̀. Ẹ wá gbọ́n tó ọmọkùnrin yìí sọ gangan nínú fọ́nrán yìí. Ẹ gbọ́, àfi k'Ọlọ́run gbà wá o. Ìlú tá a ti níjọba tá a ti níjòyè. Àdẹ̀lá ní security nílùú ìbáyìí. Ẹ wo, ẹ wá lọ gbọ́rọ̀ yìí síwájú sí i. And at least we have hunters that are working in this area. Let them work with them. The people that can go into the bush and let's see what is happening. Last year be almost 10 o'clock yesterday night. Till now, we don't even have anything. What kind of country is all this one? And they kept coming in with different bosses and different people without advancing, without any tactical plan, without nothing. So is this how we want to continue to live? Good afternoon, everybody. Like you guys always know, I'm Sulamon Isoboemi, Dollar Post TV. This is it. Sorry for the way I'm talking. I'm very, very tired. I've been exhausted. Please, they kidnapped my senior brother in Ikorodu since last night. Igbelara to be precise. Gem Jets Water, the street, that particular street. If you guys know there, at the end of the street, it is a swampy area. So according to information, they called me last night around past 12. I was even sleeping when my mother called me, and she told me that they just called her that they've kidnapped him and all that. We're even thinking it is just normal kidnapping and thereabout, or if it was a business issue. Because my brother is actually a building contractor. He has a building at Surulere that he just completed that he's still selling. So to cut the whole long story short, since past 9 last night, according to the information they passed across, we've not had any information. Though they said the police people came since last night. And even as at the time those people, the police arrived, they were still seeing the sign of torchlight of those people inside the swamp. And they could hear gunshots after the scenario. The thing that actually happened initially is that I think he went to that street with 2 other people. They arrived in his car. So those people happened to come and operate in that area. After finishing their operation, they were about to leave because they had adopted someone too. I think they target that person. Probably they don't meet him, so they met his wife. So after meeting his wife, they kidnapped the wife. So on going back, when they saw my brother's car, that was when they attacked the car and started shooting that they should come down. They didn't shoot at them, they were shooting up to make them scared. So after coming down, they told him, being someone that came with a car,
they actually just held him by the trousers according to information and start, you know, taking him along. They left the rest of the 2 people that he came with. Ariwo tí àbúrò ọmọkùnrin wa ń pa síta ni pé gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ràn mí lọ́wọ́ o. Ọ̀rọ̀ yìí ti kọjá abẹ́ o. Ó ní gbogbo àwọn ọlọ́pàá tó ń wá. Ó ní kò ṣẹlẹ̀ tó ti ìgbégbèsè kankan o. Ipa àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ọlọ́pàá ìlú Èkó, ó ní wọn ò tí ìgbégbèsè kankan lórí àwọn tó kidnap àbúrò ń tẹ́ gbé wọnú ra o. Ìyẹn ní ọ̀nà Igbelara lélẹ́yìí ti ṣẹlẹ̀ o. Ó ní kò sí eléyìí tó ti ìgbégbèsè kankan nínú àwọn ọlọ́pàá tó ń wá o. Ó wá ní tẹ́ bá ṣe mọ̀ pé ẹ lè ṣiṣẹ́ yìí, ẹ sọ ṣe báwọn ọdẹ kan máa ń wọnú ra yìí tẹ́ mọ̀ náà ń pa àwọn ẹran. Ẹ mú wọn mọ́ra ká ìjọjọ wọnú ra yìí. Ẹ bá mi ṣèfù ẹ̀mí ọmọ ìyá wọn o. Ẹ wo ọ̀rọ̀ ẹ̀ mọ̀ lágbára. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí àfikọ́ Ọlọ́run Elédùmarè kó gbà wá. Ariwo làwọn mẹ̀kúnnù ń pa pẹ̀lú òdẹrùn ìlú ò rọgbọ. Ebi ń pa àwọn èèyàn kò sówó nílùú. Ẹ tó wo ọ̀nà tí eléyìí tún bá yọ o. Tẹ́ tó ń kidnap àwọn mẹ̀kúnnù. Ẹ wo mọ́tò ọmọkùnrin tẹ́ kidnap lẹ́ ń wò ó. Mọ́tò náà lẹ́ ń wò ó o. Àfikọ́ Ọlọ́run Elédùmarè kó gbà wá o. Ọmọkùnrin yìí wọn ò tí ì gbọ́ alọ́mọkùnrin yìí mọ̀ ní ẹ̀mọ̀ rí, wọn ò tí ì rí àbọ̀ rẹ̀ o. Inu Iraa ní ẹ̀mọ́ ọmọkùnrin náà kidnap ọmọkùnrin yìí lọ o. Ẹ wo ẹ má jẹun tó gbà yín lákòókò. So they carried them enter bush inside that swamp. Now they carried them enter, and ever since then, and please ever since that time, we never hear anything till now. We've been there since around 6 in the morning or 7 in the morning. I've been there since past 7 with my mother and my sister and, you know, his workers and all that. We don't did there since, and I've actually witnessed a lot of police people coming in. More than 15 vehicles from different, you know, different command and different axes. They don't come from Oju Ona Igbelara. We don't see from Mushin. They've come from a command. All those, you know, different divisional and, you know, from Lagos State. I've seen the police people come, but they've never for once done anything. The only thing they did is getting to the end of the street where the swamp is. When they just reach there, they would just look like this. They know they do anything. And I saw some of them putting on tactical team. There is nothing tactical about what they are doing. I even suggested that because there was a time I was there for like 5 hours. There was a time I was very angry. I went to my TikTok live. There was a time I was very angry that I was even shouting at all of them that what is the essence of them coming over? You guys just come over. There is nothing you are doing. If this motor come now, they will just reach that place where the rest of them they go look, come back. Another set will come, look, come back. You guys are calling yourself tactical team and you are not being tactical. If not to call all these people on Thursday that side, Igbelara for Ikorodu, on Thursday where they go they keep bush meat. If not them will go lead on, I'm gonna call them. You guys should just, you know, you guys should just do something different. I'm more concerned about my brothers. Like, say, my mama an old person, I beg. My mother is old. My mommy is old, and I know the nature of her health. And she has her usual no amount of money we've spent. We don't get money without the struggle. The woman never for once enjoy us. And I don't even know what my brother is going through in that bush. I don't know what is happening. And nobody is there to even help at all. The policeman was just actually shouting at me that was I even passing information to all those people? Brother, I was like, what the fuck are you talking? I shout, I follow and drag it. What do they talk? One are they come, they reach bush, they come back. If one are not fit sabi this, so one are five people where they capable. How long do we have to live in insecurity? Like, I don't understand. I don't know what my brother they do for that side now. I don't know the kind of what they do. Mama never for once even enjoy anything. Only problem. I beg you guys just please let me share this video. I beg. Let me share this video. We cannot lose him. I cannot even withstand it. My mother cannot survive it. My mom cannot survive it. You guys just please let me share this video, please. Because the whole police just come. They are just doing nonsense. They are not doing anything at all. Nothing like say that even they are advanced. They will just get to the point that they will just come back since yesterday night till this morning. Please, you guys should just help us share this video. I beg. It can actually get to somebody that is going to be of help. Please, you guys should help us out. Please, I beg. Hey, Joe. When I share this video, I beg. Let's just go. I beg. If possible, you guys should help me tag a very dark man. If it is something that is going to help, I got some man. What have I done wrong? What? I'm doing this because I hold my fans dear to my heart. And you know,
this social media era, you have to be careful. If you keep saying, I'm not going to talk, people will accuse you wrongly for what you did not do. You understand? People will say a lot of terrible things about you. And I'm not ready. I'm not ready because I'm so unhappy. ẹ kú lé báyìí làkàrà lé ẹ rè wá báyìí làkérò ọ̀nà ẹ káàbọ̀ padà sórí ìkànnì níbi tá a ti máa gbọ́ròyìn lóní fẹlifẹli tó bá jẹ́ pé yín ṣe ń bá ìkànnì ìpàdé fúngbà àkọ́kọ́ ni ẹ jọ̀wọ́ ẹ bá mi like ẹ share rẹ̀ lógúnlógún ẹ share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n kẹ́ ẹ wá má gbàgbé láti bá mi subscribe torí lórí ìkànnì yìí nìkan lẹ́tì máa láǹfààní láti gbọ́ròyìn lóní yàjóyàjó ẹ gbọ́ ààrọ̀ ọ̀tún la tún gbé wá fún wa lónìí ẹ̀yin ẹ bá mi fìdílé nǹkan tàbí kẹ́ ẹ wá nǹkan fìdílé látúnjọ fetí gbéyàwó ọ̀rọ̀ lónìí lóní fẹlifẹli ẹ kúkú mọ̀ pé tí ò bá ṣẹlẹ̀ àwò ò ní sọ torí ẹ̀ la ṣe wà ń bí láti má sì jẹ́ kí tí ẹ̀yin olólùfẹ́ wa kò di sáwọn nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè yìí lókè òkun ni tàbí lẹ́sẹ̀ kùkù ẹ gbọ́ ajá àbalẹ̀ tún lè léyìí lóní fẹlifẹli ni mo gbédé fún wa ẹ gbọ́ tí Yorùbá ní etí ọba ńlé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ kẹ́ ẹ bá lè tún láǹfààní láti gbọ́ ohun tuntun tó ń lọ lórílẹ̀‐èdè àgbáyé ẹ jọ̀wọ́ ẹ má ṣe gbàgbé láti subscribe ìkànnì tó pegedé ibẹ̀ náà lẹ já sí kí lohun tó tún ṣẹlẹ̀ ẹ súnmọ́ bí ẹ wá gbọ́. iná sọ níbí ẹjẹ fi sí ẹjẹ fi níjọ́ ìta sọmbì. informant tèmi náà sọmbì níbí informant tèmi náà ó sọ ó ní lóòótọ́ ni Fúnkẹ́ àti Fọláfẹ́mi ò fira wọn lẹ̀ ó sọ ó rí bẹ́ẹ̀ òun ni. títí bàbá yẹn kẹ pé torí nǹkan tó ń jẹ. bẹ́ẹ̀ ni informant mi sọ. bẹ́ẹ̀ ni àgbọ̀ àwọn náà gbọ́. wọ́n náà gbọ́ wípé Fẹ́mi àti Fúnkẹ́ ò fira wọn lẹ̀ wípé ọkọ̀ fẹ́ àwọn ìyàwó sílé ní Fúnkẹ́ gangan ó kàn dúró bí single mother ni àwọn òun gangan ni mo wá rí picture kan bóyá àpòkó ni Fúnkẹ́ ó ṣe picture ó wá ní sọmọ fit ẹ máa kúrẹ́ single mother tí ní mamadu we know your happiness ọkọ ọlọ́kọ happiness yín yes mo rí bí 2 weeks ago lórí Facebook ni ó wá ya picture Fúnkẹ́ Akíndélé síbẹ̀ ó ní all you single mothers that will be shine you be looking fine we know your happiness ọkọ ọlọ́kọ ní happiness yín so ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjì jíjọ Kidnapper ẹ̀yin tẹ́ máa gbọ́rọ̀ Kidnapper olóòtí ọ̀nlọ́ọ̀kì alẹ́ ẹ̀jì ni ó jẹ́ mojoko ní o alẹ́ ẹ̀jì ni o ó yẹ ẹgbẹ́nu sí ẹ ní sọ̀rọ̀ sí. ń tèmi fẹ́ sọ ni wípé kí ló dé tó jẹ́ pé àwọn tó bá ṣe second wife yẹn tán bá wọlé tán tó jẹ́ pé ẹ máa ṣọkọ pàṣọ́tà fi nà yálé ó wà lájà fún ìyàwó ó yẹ káwọn náà lè gbà mọ́ra. àtẹ́wọ́ òótọ́ lẹ sọ òótọ́ yẹn ìbò tó máa ṣọ́kọ wípé wọ́n ní ṣọ́kọ yẹn irọ́ ni. kí ló ń sọ fún. òótọ́ lẹ sọ tó máa ṣọ́kọ. kí ló ń sọ fún. kí ló ń sọ nídìí àti ṣọ. ẹni sùúrù nǹkan tó wọ́n ṣe ní sọ ni pé ọkọ ti invest emotions àwọn náà ti invest emotions so kò sí. ìyàwó táwọn wá gbà lọ́wọ́ ẹ̀ ṣé yóò invest emotion. ọkọ ni ọkọ ló detach yẹn kò nínú bí ó ti wọ́n. oríṣiríṣi. mo fẹ́ díẹ̀ sí ni why not just marry Fúnkẹ́ directly òun àti Fúnkẹ́ lè marry ara wọn directly because ó máa ní clause informant tèmi náà ó sọ reason jọ ẹ̀ mo ti gbàgbé. No, the reason is gẹ́gẹ́ bí story táwa gbọ́ àwọn parents bọ̀bọ̀ ṣe rí láti ilẹ̀ ní bọ̀bọ̀ ti fẹ́ fẹ́. bẹ́ẹ̀ni àwọn parents ní first husband kó tó marry pàápàá. bẹ́ẹ̀ni ẹni tó wọ́n ti fall in love they are both lawyers wọ́n fẹ́ràn ara wọn gan àwọn parents ni ò gbà náà takú so ló wá di oníkálukú yàbàrà lọ́gbọ̀n náà tiẹ̀. àwọn tẹ̀sán pé wọ́n máa fẹ́ra wọn. They still love each other. Problem tí society máa ń dà ní àti problem. As first true love. Bàbá mélòó ni wàhálà bẹ̀? Kí ló dé? Ṣé máa pín nǹkan tó ṣe yìí? Wọ́n fi disturb Fúnkẹ́, wọ́n dẹ̀ fi disturb ọkọ náà. Àwọn tó ò nífẹ̀ẹ́ ló jẹ́ kó fẹ́, kí ló dé? Ó ti yé yín, àṣírí yé yín. Ọkọ tiwọn náà balẹ̀. Yes. Ọkọ Fúnkẹ́ ò balẹ̀, ọkọ ọmọ tiwọn náà ò balẹ̀. Ọkọ táwọn gọlárò wá tún balẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣé rí kí ni mo rí lára Fúnkẹ́ Akíndélé ògo wà ní ara ẹ̀. Kò sógo lára àwa tó kù. Rárá ògo wà lára ẹ̀. Àǹtí mi ò ní ojú mi ló ṣe ní 2006 níwájú mi báyìí kò ṣe pé wọ́n ṣe ní àǹtí Fétíà sọ fún bàbá ọ̀gá Bello pé ẹ kú kí fún wa ṣẹ́ mọ́ sí ìyàwó yín lè gbéṣẹ́ fún sí ìgbà ẹni Táíwò jáde.
ojú mi báyìí ìyàwó yín lẹ ìgbà yẹn dẹrẹ ta ló ń pè ní ìyàwó wọn. Gucci àti Fúnkẹ́. Kò burúkú. Wọ́n wọ́n bí eléyìí ṣe àlẹ́ jẹ́ iwájú mi báyìí ni ẹni wọ́n nífẹ̀ẹ́ ara wọn. Then they should allow them to get married. The reason why they don't want them to get married is because Auntie Funke is Christian. ọ̀rọ̀ Funke àti Kenny máa wà through program mo mọ̀ yín dáadáa Auntie Kenny ọ̀rẹ́ mi mo mọ̀ ìbá ti ọ̀rọ̀ Funke máa wà through program àwa. Ṣóyè mi àti mi ò àti mi ṣe gbọ́. ọmọ àwọn through program. Àwọn school program ni o. Mo mọ̀ kọ́ ta ni. Gbogbo ìgbà yẹn ni àwọn múvì yẹn máa ń jáde tó kì í pe àwọn stars mi tó jẹ́ pé àti Fúnkẹ́ ló máa ń pè iwájú mi báyìí ìgbà yẹn lọ́wọ́ ṣe launching across the river. ẹ lè blow mi Fúnkẹ́ because àwọn àtọkọ wọn nífẹ̀ẹ́ wọn àti ọkọ wọn nífẹ̀ẹ́ ara wọn bàbá ló ní kó má fẹ́ ra wọn kí ló dé yẹn. Because àti Fúnkẹ́ is ṣẹlẹ̀ kí lórúkọ ẹ̀dẹ̀rẹ̀ ìlú Ìlọrin tí ìṣèlú fìtínàfà ìlú Ìlọrin tí ìṣèlú jàgídíjàgan ṣíṣe yíwá yẹn. àti ẹ padùdé sọ́mọ̀láwà sílẹ̀ wọlé ní báyìí ẹ má wọrí. tó bá jẹ́ mi ní Fúnkẹ́ Akíndélé máa fẹ́ bọ̀bọ̀ yìí tí ò sí tí ó ṣẹlẹ̀. Aṣọkọ àmútọ̀run wà bí. àti ayaba mẹ́wàá Ọkọ àmútọ̀run wà lẹ́fẹ̀ẹ́ fi fẹ́ ní àbẹ́wò. mẹ́wàá máa ṣe yìí. kó tó lọ fẹ́ máàlù Òṣòdì ń gbà yẹn kí ló ń pe máàlù yẹn. Kẹ́hìndé yẹn. bẹ́ẹ̀ ni ó ti fẹ́ respect na àwọn àbúrò Kẹ́hìndé àti Fúnkẹ́. àti ẹ̀ ó yẹ kó lọ jókòó síbi kan ní. Ọlọ́run mẹ́ẹ̀ṣẹ̀ because ó jẹ́ ká máa jẹ́ kí ìfẹ́ grow kọ́mọ fẹ́ni tó bá like ká fi religion lẹ̀ ká fi àṣà. Because àǹtí mi tábà wò dáadáa sí bàbá yẹn ti ń fẹ́yàwó bíi mẹ́ta sí ó ti máa ń lọ mẹ́ta mọ́nà tí ó ti bẹ́ẹ̀ kó dé ní síbí náà ọkọ̀ ẹ̀ ṣì wà. ọkọ̀ ẹ̀ ṣì wà ń bẹ̀. ẹ mú pé ẹlẹ́yà ní kọ́báìtì ní first wife Fẹ́mi Adébáyọ̀ ìyàwó ẹ̀ bojú first wife ẹ̀ bojú o ó dẹ̀ sílẹ̀ ó lọ ọdún mẹ́rẹ̀ kejì. ẹ bá ẹni sùúrù ẹ bá abẹ bàbá jẹ́ kí Fúnkẹ́ àti Fẹ́mi Adébáyọ̀. George bàbá mo fẹ́ bẹ̀ yín dáàdi wa àgbáyé ọ̀gá Bello Salami ọba gbogbo Salami aburú ò ní ṣe yín àgbáyé àtúbọ̀ dalẹ̀ a máa rí yín wò ni a máa rí yín wò gbogbo àwọn ọmọ yín tó ṣe dáadáa wọn ò ní kọ́kọ́ ò ní ṣánkú àtàwa náà ẹ jẹ́ kí Fúnkẹ́ Akíndélé àti bọ̀dá Fẹ́mi ẹ jẹ́ kó fẹ́ ra wọn wọn láwọn nífẹ̀ẹ́ ara ẹ fẹ̀ sílẹ̀ ẹ jẹ́ kó nísinmi ìdùnnú àwọn ọgọgọ àwọn méjì ló mátà ẹ fẹ̀ sílẹ̀ ẹ fẹ́ ní sílẹ̀ tó bá gbé bẹ́ẹ̀ lọ́kàn wọn wà ẹ jẹ́ kó fẹ́ ra wọn ẹ jọ bàbá wa. jọjọ ẹkúnlẹ̀ ni. ẹ jọ bàbá dádì wa. torí ọ̀rọ̀ lọ́rọ̀. Jọ́ọ̀jì tó bá tún wá fẹ́ ra wọn ṣé àǹtí Fúnkẹ́ ò tún ní máa ṣọ́ bọ̀dá Fẹ́mi báyìí. ọ̀rọ̀ lọ́rọ̀ àrárá o ṣe ọkọ̀jọ́ nífẹ̀ẹ́ ara wọn. àǹtí mi tá bá fẹ́ wò dáadáa wọ́n bí ìgbà tó ń dàrin àjò bọ̀bọ́ ẹ̀rú ni. Ọlọ́run ìyàwó kìíní ìyàwó kejì ìyàwó Fúnkẹ́ Akíndélé lọ́sí ti fẹ́lẹ́ ilé ẹ̀sán ti fẹ́ mú mi Fúnkẹ́ Akíndélé dẹ̀ dúró bí Olúmọ̀rọ̀ kì í ní lọ́sẹ̀ níbi ni máa kú sí. ìkọ́ ẹ̀pọ̀ òun ló dúró bàbá ẹ̀ gan kò sí lọ́dọ̀ àwọn ìyàwó ọ̀dọ̀ Fúnkẹ́ ló wà. You see? ó ṣe ọ̀hún méjì ọkàn méjì bí ọ̀dọ̀ wọn ló wà Ọlọ́run. Another thing is not about age, it's not about religion, it's not about owó, it's about ìfẹ́ affection tó ní fúnra wọn. It's not about family. Àǹtí mi ò tẹ́lẹ̀ bá dẹ̀ wá wò dáadáa tó bá jẹ́ pé àwọn méjèèjì fẹ́ra wọn wọ́n máa ṣe dáadáa nínú ayé gan. Bẹ́ẹ̀ni. Wọ́n máa ṣe dáadáa nínú ayé gan. Ó jẹ́ pé àṣírí àwọn méjèèjì ó máa triple bó ṣe wà ìbí kò tó lógo gidi làwọn méjèèjì. Ológo gidi ogun wọn fi ràn wọn lọ́wọ́ ni. Ọ̀rọ̀ wọn dàbí iná àti petrol ni. Ẹ mọ̀ tán bá jọ kojú ara wọn ó máa búùmù lọ́wọ́ kan ni. Ẹ ká tún wá wo àwọn tá a fẹ́ gbẹ bàbá ẹ wo ó lè yé bàbá ó lè má jẹ ìyẹn nìkan ni ó lè tún dìpù jọ lẹ pé ṣé mo pé tí òun bá sọ ni ẹ George. ó bá ti lọ rọra ọlọ́wọ́ jù kẹ́mi má lọ ṣọ́ọ̀tì o ó tún wà ń bẹ̀ o yes.
George àwọn èèyàn wa ẹ̀sìn ṣẹ́rí ẹ̀sìn àti tribalism tó bá lè yọ ìlú yẹn máa dà ó ti pọ̀ jù torí nísìnyí báyìí wọ́n dàrin àjò Fúnkẹ́rú wọ́n dàrin àjò Fẹ́mirú ṣẹ́rí gbà mí ọdún wọn máa ní lọ́ọ̀kì lèmi ní irú èmi tèmi ṣe wà yìí ọmọ pásítọ̀ ni mí ọmọ ẹ̀máàmù ni mo fẹ́ ọmọ ẹ̀máàmù ni mo fẹ́ bẹ́ẹ̀ ni bó ṣe fẹ́ dàrú náà nìyẹn tọkọ mi yarí. bọ̀dọ̀ ògùn ti dé bọ̀dọ̀ ògùn ti dé bọ̀dọ̀ ògùn ti dé ẹ má sọ̀rọ̀ yín lọ kẹ́mi yá mi ń bọ́ọ̀sì ẹ̀ bọ̀dọ̀ ògùn ti dé. ààrẹ tí ń wá yín kiri látẹ̀ nǹkan. ìgbà tọkọ mi máa wá fẹ́ mi wọ́n ní kó má kò lè fẹ́ mi o òun dẹ̀ wá láti Amẹ́ríkà wọ́n ní àdẹ̀tí àti fẹ́ra kó tó ṣáàbù kò ṣe pé bóyá. ẹ má bọ̀ mo ti ń wá yín. ẹ tẹ bọ́ọ̀sì yẹn káyọ̀ tètè gbé yín. ẹ má sọ̀rọ̀ yín láyà bá ẹ má bínú àpèkẹ́ ẹ má bínú. ok ẹ tẹ bọ́ọ̀sì yẹn. kò ṣe pé bóyá pé toró ó dé láti Amẹ́ríkà wá fẹ́ mi àti ń fẹ́ra wa kó tó lọ wọ́n máa ní kò lè fẹ́ nígbà tọkọ mi náà ké fún wọn pé ṣé ẹ fẹ́ bóun náwó òun ni ó dáa tó bá tiẹ̀ lẹ́ẹ̀lọ́ máa lọ kérò lóṣòdì tó máa lọ ṣèyàwó lọ́jọ́ tẹ̀ nísìn gbogbo ọ̀nà wá ń wojú mi. inú wọn wá ń dùn wọn fẹ́ra yín. wọn wá ń dùn ibi tí mo wá fẹ́ fà yọ ṣé wàá rí ìgbà tí nephew ọkọ mi kan wá fẹ́ ṣe marriage ní last year ó wá fẹ́ lọ fẹ́ ọmọ Calabar so wọ́n wá ń tà sọ pé ọ̀nà ọbẹ̀ yẹn jí wọn ní kó má fẹ́ wọ́n kàn sọ pé pẹ̀lú bọ́n ṣe ń kidnap ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ pé ṣọ́nà yẹn òjò ní bàbá ara àwọn tó takò mí gbà yẹn ní kò òun ò lè sọ̀rọ̀ o pé sórí ti tèmi báyìí sórí ti tí ọ̀rọ̀ wá já sí báyìí. no work so torí ẹgbà míì àwọn òbí yẹn selfishness tí wọn ló máa ń ṣe wọn but ẹni tó bá lè dúró lórí ẹsẹ̀ ó máa ń jẹ mi ò regret mi regret for one day. orí ètò Kúnlé Ìjẹ̀ṣà lẹ́wà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo àgbálá ayé níbikíbi tẹ́ ẹ̀ tí máa ń gbóhùn wa ẹ wo ẹ̀bẹ̀ tá bẹ̀yìn ni pé ẹ bá wa share fọ́nrán yìí o kó kan ọmọdé kó kan àgbà kó rìn fáà kó kan gbogbo àwọn èèyàn ẹ wo ẹjọ́ kan gbogbo àwọn èèyàn o kọ́lọ́run Elédùmarè kó jẹ́ ká rí ibi tí ọmọkùnrin yìí kọ́rọ̀ wá já sọ́yọ̀ lórí ọmọkùnrin tí kidnap o ìyẹn ní ọ̀nà Ìgbèlára lélẹ́yìí ti ṣẹlẹ̀ o ẹ wo fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ ti subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ subscribe síbẹ̀ kẹ́ lè máa jàǹfààní bàbá tó ṣe é mú fọ́nrán wá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àti fún gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà lápapọ̀ níbikíbi tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa ibi tá a fi àdàgbé ètò ìsọlẹ̀ sí rèé ire lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ire o ó dìgbà.